ṣé wàá fojú kan ìyàwó yín. mi rí títí dá àkókò yìí báyìí mi tí ì rí nọ́mbà ẹ̀ ò dẹ̀ lọ. kí bó ni ìyá wa sọ pé ọmọ wà tọmọtọmọ. ìyá yàbẹ̀ sí pariwo pẹ̀lú àbúrò ẹ̀ bọ́n ṣe ń pariwo pé èmi ò lọ́mọ sí ọ̀dọ̀ wọn mo ní ọmọ sí ọ̀dọ̀ yín mo ní kankan gbọ́dọ̀ ṣe ọmọ mi. ẹ kálẹ́ sà ẹ sọ̀rọ̀ òkè ní sáà. ẹ kálẹ́. yes sà kí ló kọ yín. Kúnlé Afọlábí. láti ìlú wo. Àṣọ Ayégúnlẹ̀. Ayégúnlẹ̀. Àṣọ lọ́nà Ìjàn. lọ́nà Ìjàn kí ló ń tó ṣẹlẹ̀ sà. ìyàwó mi ó tọ́dún 4 tí mo ti ń fẹ́ àwa ní ìjà kékeré kan nínú oṣù kejì ó wá kẹ́rù tiẹ̀ lọ ilé ìyá ẹ̀ yóò èmi náà wá kẹ́rù ti tọ̀dọ̀ mi mo wá kó lọ sí Àṣọ tó kò ju bí oṣù méjì ó wá pè mí ó wá ní pé ó dà pé òun máa lóyún òun wọn ní òkè kò sí problem mo wá bá ní ilé ìyá ẹ̀ láti gbà yẹn màá wá sí ọ̀dọ̀ ìyá ẹ̀ òun náà wá sí ọ̀dọ̀ mi ó ṣàwọn ń gbowó oúnjẹ èmi náà ìgbà tó wá yá mo wá sọ fún pé kókó wá sí ọ̀dọ̀ mi ní Àṣọ ó wá ní kéjì jẹ́ kó máa máléjì ní ibi tó ń wà yẹn pé wá àgbálẹ̀ sí ìgboro pé wọn lè bímọ sí Àṣọ ìgbà tó wá yá mo wá gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ ilé àṣàrí ilé àwájọ lọbẹ̀ ìgbà tá a jọ lọbẹ̀ ní ọjọ́ Tuesday àjọ lọ síbi ilé ló wá sọ fún mi pé ilé ni àkúkú gbà mà ní ọ̀dà àwa kúrò ní ibẹ̀ mo wá gbé ó dá ibi ọ̀dọ̀ àti ẹ̀ tó ní òun má lè jì sí ibi tó ti ra búrẹ́dì tó ti jẹun aṣáà ló mọ́dà 2 hours ní bẹ̀yẹn bọ́ sí ẹsẹ̀ òkè má ní jákúdé ọ̀dọ̀ sísítà tó ń gbé ní ọ̀dọ̀ ẹ̀ ó ní òun lè jẹ́ kí n gbé wọn ní àárín power line bíi sí kejì ní ilé wọn wà ní lọ́nà Omiṣanjana ìgbà táwa dé ìgbà tí mo wá try láti pé kí n pe nọ́mbà ẹ̀ láti ọjọ́ Tuesday láti fi ra sílẹ̀. ó sì lóyún. ó lóyún. ṣé oyún àkọ́bí ni. òyìn kan tó ó ti bímọ tẹ́lẹ̀ èmi kọ́ ló bí àwọn ọmọ yẹn fún ti bọ́ ọmọ 3. kẹ́yìn tó fẹ́. bẹ́ẹ̀ ká tó fẹ́. ṣẹ́yìn ti níyàwó rí. mo ti níyàwó rí bọ̀ kò sí lọ́dọ̀ mi náà. ó ti pẹ́ tí ìyàwó mi ti kó. iṣẹ́ wo lẹ̀yin ń ṣe. dẹ́ẹ̀bà mo ṣe tẹ́lẹ̀ ìgbà tí ò wá sí kankan mo wá ń ṣọ̀kadà báyìí. ọdún wo lẹ̀yin àti ẹ̀ pàdé. 2020. ṣé 2020 yẹn lẹ ti ń fẹ́ra yín. bẹ́ẹ̀ ni 2020 la ti ń fẹ́ra. ṣé ẹ ṣègbéyàwó. mi ṣègbéyàwó pẹ̀lú. tá lẹ mọ̀ lágboolé wọn. mo mọ̀ ìyá ẹ̀ mo mọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ mo dẹ̀ mọ̀ àbúrò ẹ̀. ọmọ ìlú wo ni ẹni tẹ́ ń sọ yìí. ọmọ Èmùrè. Èmùrè Ìṣẹ̀. kí lorúkọ rẹ̀. Fọlákẹ́ kí ni. orúkọ ẹ̀ Fọlákẹ́ ni mo mọ̀ ọ́ sí. ṣé orúkọ yín ló ń jà orúkọ bàbá rẹ̀. orúkọ mi ló ń jà. báwo ló ṣe rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ ti ṣègbéyàwó. kí lorúkọ bàbá rẹ̀. Òbèlè dírẹ́bà bàbá ẹ̀ náà ti kú tipẹ́. Òbèlè. bẹ́ẹ̀ ni. ẹ wá ló lóyún fún yín oyún yẹn ti pọ́ṣù mélòó. ó tẹ̀ ti bímọ báyìí. rárá oyún lẹ ṣì ibi oyún lẹ dé dúró o àbí. àlọ́yà scan ní bíi 2 weeks. nígbà tán ní kán mú wá àlọ́yà ní àjẹ́. ẹ dúró náà ẹ jẹ́ kọ́rọ̀ yín ó clear sí gbogbo wa. ó lóyún àmọ́ kò gbé lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ó máa ń wá. sọ́dọ̀ àǹtí ẹ̀. ó máa wá náà sọ́dọ̀ mi 15 days ló máa fi wá sọ́dọ̀ mi. iṣẹ́ wo ló ń ṣe. kò ṣiṣẹ́. jẹ́ ẹ mọlé àǹtí rẹ̀ yẹn. èmi ò mọlé àǹtí ẹ̀ bí tó ń gbé tẹ́lẹ̀ ṣáìdì bí táwọn gbé tẹ́lẹ̀ náà ni àǹtí ẹ̀ ń gbé but wọ́n ti wá kó wá sí Omiṣanjana. kí ló dé tẹ̀ jẹ́ kó wá gbé lọ́dọ̀ yín. ó ní ibi tá a wà yẹn pé ibẹ̀ yẹn kéré pé ká kó wálé sí ìgboro. ìgbà tí obìnrin lóyún sínú tó lóyún nú
ìbọn yẹ kẹ́yìn náà mọ kẹ́ ẹ ti mọ ọ̀dọ̀ àǹtí ẹ̀ yẹn tó ń gbé. mo máa ń lọ ọ̀dọ̀ ìyá ẹ̀ ìgbà tó ń lo lọ́dọ̀ ìyá ẹ̀. rárá oyún yín wà nú èèyàn. bẹ́ẹ̀ oyún yín wà nú èèyàn. bó ṣe wù pé ó yẹ kẹ́ lè mọ ibi tẹ́ni yẹn ń gbóyún yín sùn sí. ọ̀dọ̀ àǹtí ẹ̀ yẹn. báwo lẹ̀yin ṣe mọ̀ pọ́dọ̀ àǹtí ẹ̀ gangan ló ń gbóyún yín sùn sí. nǹkan tó sọ fún mi nìyẹn. ẹ sì gbàgbọ́ bẹ́ẹ̀. mo gbàgbọ́ bẹ́ẹ̀. kódà ẹ máa bọ́rọ̀ yín lọ ẹ wá lẹ fẹ́ mọlé àǹtí rẹ̀ yẹn dandan. bẹ́ẹ̀ ni. bàtẹ́ wá lẹ fẹ́ mọlé àǹtí ẹ̀ ó wá sọ fún yín pé kẹ́ ẹ dúró lábẹ́ power line. ó ní ẹsẹ̀ òkè níbi ló ń gbé pípọ̀tẹ́ òkúta ò lè jẹ́ kí n gbé òun dé òkè bẹ́ẹ̀. so ìgbà tí mo wá ó wá dọjọ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí mo ti pe nọ́mbà ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. ẹ dúró bàbá ṣé orí ọ̀kadà lẹ gbélé. orí ọ̀kadà ni. toyún. bẹ́ẹ̀ ni. ẹ sì rí i pé ó lóyún lóòótọ́ àbódì nǹkan kù. ó lóyún. so ìgbà tẹ wá fẹ́ ilé ibi tí ń gbé yẹn fẹ́ gbé débẹ̀. bẹ́ẹ̀ ni. ó wá sọ fún yín pé òkúta ò lè jẹ́ kóun ó gòkè kò lè jẹ́ kẹ́ ẹ gòkè. a dúró níbì kan ó ní òun fẹ́ jẹun ó wá ra bread ó jẹun níbẹ̀ yẹn ìgbà tó wá relax dáadáa ó wá ní ṣé èmi á máa ṣiṣẹ́ mi lọ pé òun sì fẹ́ sí mi mo wá ní kó kúkú jẹ́ kí n gbé òun délé ó ní òun lè gbà kán gbé òun gun orí òkúta yẹn mo ní ilé sísítà yẹn mo fẹ́ mọ bẹ̀ ó ní òkè yìí ló wà ó ní níbi power line àárín méjì power line ní iwájú yìí náà ní pé kò jìnnà mọ́. kí ló dé tá ilé fẹsẹ̀ rìn pé toyún pé ó dẹ̀ ti ń súnmọ́ àti bímọ àbí. bẹ́ẹ̀ni. kí ló dé tẹ́ ẹ̀ fún wa sọ pé yá o ẹ fọ̀kadà lẹ̀ ẹ jẹ́ fẹsẹ̀ rìn gòkè. sá bàbá ọ̀rọ̀ tí ẹ sì dá sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ tí yìí sì ṣalẹ̀ yìí ó ti yẹ ẹlẹ́rìí lẹ́yìn ó jẹ́ tọ́rọ̀ bá délẹ̀ tó bá yá sá. so ìgbà tí mo wá sọ fún pé kó jẹ́ ká débẹ̀ ló wá ní pé ó rẹ̀ wọ́n pé wàhálà tá a ti ń ṣe látàárọ̀ lérí ọ̀rọ̀ ibi ilé tí a lọ tá a fẹ́ gbà pé ò lè jẹ́ kóun tún gun òkè pé ọ̀tí tóun bá sí mi dáadáa ìgbé tí n bá fẹ́ ṣiṣẹ́ kí n lọ máa ṣe iṣẹ́ mi lọ. ọ̀rọ̀ ta ló ti wá ń sinmi. ibi tí a ti ra ó ní ọ̀dọ̀ ẹni yẹn lòun ti máa ń ra búrẹ́dì ata ní ó ní tí bá ti sẹ́ǹdì owó sí un torí gbà mí ó lè pè mí màá sẹ́ǹdì àkáàdì nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ mi màá sẹ́ǹdì owó sí pos ìyá yẹn ṣe pos ó ní ọ̀dọ̀ màdáàmù yẹn lòun ti lọ ń gba owó. kí ló wá ṣẹlẹ̀ gan báyìí ná. so ọdọọjọ́ Tuesday mo ń ṣiṣẹ́ lára àwọn tọ́mọ èmi pẹ̀lú ẹ̀ papọ̀ ni wọ́n wá kí mi pé báríkà o torí ọ̀ṣọ́ ni àwọn fámìlì ẹ̀ mọ̀ mí sí so wọ́n ṣe kí mi báríkà mo wá wò pé mo á ní ta ló bí ọmọ ó wá ní ṣèbí ìyàwó mi bímọ pé wọn ò sọ fún mi ni wọn sọ fún mi mo ní nọ́mbà ẹ̀ gan ò lọ báyìí láti bí ọjọ́ bíi 5 mo wá ní màá gbé ìgbésẹ̀ mo wá yà ń bẹ̀ sí í ṣe ọ̀fíntótó pẹ̀lú àti bọ́dà mi láti fi ká lè gẹ́ẹ̀tì ibi tí ìyá ẹ̀ wà torí ìyá ẹ̀ ò ní èmùrè ni ìyá wà mo tẹ̀ fọ́sẹ̀ títí láti fi kájọ lọ sí èmùrè lọ́dọ̀ ìyá ẹ̀ mi rí ibi tó wá júwe fún mi ibi tí mo gbé dé nígbà yẹn ibẹ̀ náà mo ti lọ ń bẹ̀rẹ̀ ìrìn àjò. ẹ ti bẹ̀rẹ̀ sí ń wádìí. tí mo ṣe ń wádìí. ohun tó yẹ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. tí mo ṣe bẹ̀rẹ̀ sí wádìí títí mo wá gẹ̀ẹ́tì nọ́mbà tí ìyá ẹ̀ fún mi nọ́mbà tí ìyá ẹ̀ lò tẹ́lẹ̀ kò lọ mọ́. ṣé ẹ mọ ìyá rẹ̀ gan ẹ mọ̀ sójú. mo mọ ìyá ẹ̀ mọ̀ mi àwọn ẹ̀gbọ́n gbogbo wọn náà mọ̀ mi. ṣé àwọn bọ́dà yín mọ ìyàwó yín yẹn. mo ń gbọ́rọ̀ yín sà. so bá a ṣe gba nọ́mbà ìyá ẹ̀ àwa pe ìyá ẹ̀ ó jàbẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé ara àwọn ò yá láti èyí ọjọ́ pé èmi ò béèrè òun ó jàbẹ̀ sí sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ajá tírèsì títí tí agẹ́ẹ̀tì ilé wọn ní omi omiṣànjànà lẹ́yìn ṣọ́ọ̀bù ìyá ẹ̀ ta ní iná ti ṣe kẹ̀kẹ́ náà pẹ̀lú. lẹ́gẹ̀ẹ́tì. bẹ́ẹ̀ ni tó ń gbé. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ̀ fẹ́ gẹ́ẹ̀tì tẹ́lẹ̀ nígbà tí ò tí ì bímọ.
àṣà gẹẹtì ẹ gbogbo àti wá gẹẹtì ẹ wọn yóò wá débẹ̀ mo ní kí brọdà mi kó máa kọ àtẹǹdì sí wọn pé mi fẹ́ tọ̀. ìgbà tẹ́ wá yọjú sí wọn kí ló ṣẹlẹ̀ sà. bí wọn ṣe wá yọjú sí wọn mo wá kí wọn ara ìyá o wọn ní kí má kí wọn o wọn ní àtìgbà tí ara wọn ò ti dá pé èmi ò wá béèrè wọn wá mo ní ìyàwó mi ló ní èmùrè lẹwà pé tí òun bá bímọ pé àjọ lọ sí wá sí ọ̀dọ̀ yín mo ní èmi ò dẹ̀ wá mọ̀ pé ẹ ti dé sí Adó mo ní mo pe nọ́mbà ẹ ò lọ mo ní mo gbọ́ pé ó ti bímọ mo ní àbáríkà o. ìgbà tẹ́ wá ṣe wá fojú kan ìyàwó yín. mi rí títí dá àkókò yìí báyìí mi tí ì rí nọ́mbà ẹ ò dẹ̀ lọ. kí bó ni ìyá wa sọ pé ọmọ wà tọmọtọmọ. ìyá yàbẹ̀ sí pariwo pẹ̀lú àbúrò ẹ̀ bọ́n ṣe ń pariwo pé èmi ò lọ́mọ sí ọ̀dọ̀ wọn mo ní ọmọ sí ọ̀dọ̀ yín mo ní kankan gbọ́dọ̀ ṣe ọmọ mi mo ní bó pẹ́ bóyá ọmọ mi á wá sí ilé ọ̀dọ̀ mi bí kankan gbọ́dọ̀ ṣe mo wá kúrò ńbẹ̀ ní ọjọ́ yẹn ìgbà tí mo wá kúrò ńbẹ̀ ìrọ̀lẹ́ àbúrò ẹ̀ kan lágbọ̀n wọn ó wá pè mí ó wá ní ẹ̀ló àbáṣọ mo wá dá lóhùn àjọ wa ń tọ̀ ó ní wọ́n ní mo wá sí ọ̀dọ̀ girama mo ní bẹ́ẹ̀ ni pé ọmọ gan tí mo tẹ̀ wá ń béèrè yìí pé ìgbà tí ilé ìyá agbẹ̀bí tí wọ́n lọ sí pé ọ̀rọ̀ fẹ́ yíwọ́ ń bẹ̀ pé ọ̀rọ̀ fẹ́ yíwọ́ ń bẹ̀ pé a blouse náà fi gbé ní ibẹ̀ yẹn lọ sí hospital mo ní sọ́ọ̀rì o mo ní kí ló wá ń ṣẹlẹ̀ báyìí ó wá ní wọ́n ti sí ọmọ mi tí rí fóònù tí rìkọ́dù ẹ̀ nígbà tí àjọ màá kọ́ ń sọ̀rọ̀ já sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní màá pè padà gbàtí máa délé máa bá. wọ́n náà ti sin ọmọ lọ́rọ̀ kan báyìí wọ́n náà ti sin ọmọ tòjòló tó kú tí wọ́n bí wọ́n náà ti sin. bẹ́ẹ̀ni. ìyá ọlọ́mọ wa ń kọ́ bo nìyá ọlọ́mọ wà. mo wá ní nọ́mbà ìyá ọlọ́mọ ò lọ pé kí ló ṣẹlẹ̀ tí nọ́mbà ò fi lọ oníṣẹ́ ẹni tó yẹ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà ó ní ṣe náà ṣe operation fún. mo wá ní Twitter ibo ni. wọ́n ń gbọ́ yìí. mo wá ní kí n lè gẹ́tọ̀ hospital ibi tó wà yẹn láti kí n lè lọ ṣe àjò ó ní kò tiẹ̀ nídìí ó ní owó náà ń wá báyìí pé owó tí wọ́n fi discharge kúrò ní hospital mo ní èlò náà tiẹ̀ pé owó ó ní 450,000 mo ní òkè mo ní kó sẹ́ẹ̀dì account number ẹ̀ ó ní rárá ó ní àwọn family máa bí ẹ̀. ṣé ẹ̀yin kọ́ ni wọ́n ní ìyá ìyàwó yín gbóló bí ọmọ sá lọ ṣẹ́yìn ni. dàbí pé ọmọ ti dápọ̀ torí àwọn kan ní ìyá ìyàwó ọmọ gbọ́mọ ló bí ọmọ sá lọ sá. ó wá ìgbà tó wá sọ fún mi bẹ́ẹ̀ yẹn èmi náà wá padà wá tu bì. ẹ má wọrí bàbá ẹ wá mọ ibi tó ọmọ ṣàwà báyìí wọ́n lọ́mọ ti kú. bọ́tẹ̀ àwọn èèyàn tán rí ọmọ lẹ́yìn arábìnrin lókè Ọ̀ṣun ló mission jànà wọ́n pè mí wọ́n ní wọn ò mọ̀ pé mò ń wá lédì ń. ok wọ́n ti rọ́mọ lẹ́yìn ẹ̀. ọmọ yẹn wà. rárá wọ́n sọ fún yín tán sọ fún yín ẹ sì gbọ́ wọn ló ti kú ó ti yẹ yín báyìí. ẹ má wọrí bàbá kí ló kọ ìyá ọlọ́mọ. Fọlákẹ́. ìyàwó yín yẹn. bẹ́ẹ̀ Fọlákẹ́ kí ni. orúkọ bàbá ẹ̀ Òbèlè. Òbèlè. bẹ́ẹ̀ ni Lémùrè. Fọlákẹ́ ọmọ Òbèlè Lémùrè. bẹ́ẹ̀ ni kí ló kọ ìyá rẹ̀. Fúnmiláyọ̀. ọmọ Oyè lórúkọ ìyá ẹ̀ yẹn. Fúnmiláyọ̀ ọmọ Oyè kí ló kọ ìyàwó yín yẹn gangan. Fọlákẹ́. àdúgbò wo lẹ ni wọ́n ń gbé ní. ẹ̀yìn ṣọ́ọ̀bù ìyá ẹ̀ ta. ní omission jànà níbi tán ti ṣe kẹ̀kẹ́ náà pẹ̀. àǹtí Fọlákẹ́ ẹ káalẹ́ o wọ́n ní ẹlọ́mọ ti kú lọ́wọ́ ò ní jẹ́ àrírú ẹ̀ mọ́ o wọ́n ní ẹ̀ ń bẹ lọ́sibítù pé wọ́n náà ṣe operation fún yín
Ọlọ́run wo agbọ́pọ̀ wọn lára yín ti yá. Ẹ jọ̀ọ́ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a fẹ́ rí yín. Ẹ dákun, wọ́n nílé yín wà ní ẹ̀yìn ṣọ́ọ̀bù ìyá ẹ̀ta níbi tí wọ́n ti ń tún kẹ̀kẹ́ márúwá ṣe ní Omiṣànjá náà ní Adó Èkìtì. Ẹ dákun tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a fẹ́ rí yín. Gbogbo ẹ̀yin ará Èmùrè ẹ káalẹ́ o. Èmùrè nílé ẹwà ń ṣe wà yín Èmùrè. Ẹ bá wa sọ fún Aya Òbèlè tí wọ́n jẹ́ ìyá Fọlákẹ́. Ẹ bá wa sọ fún wọn wípé a fẹ́ rí wọn lọ́sẹ̀ tí ń bọ̀ nínú kúló yìí ní agbára Ọlọ́run. Bàbá a mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀. Ṣe gbọ́ lágbára Ọlọ́run. Bó mọ̀ pọ́rọ̀ pọ̀ ṣùgbọ́n ẹ sì já fi yòókù sínú bí àgbà. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a rí Fọlákẹ́, a lè mọ ibi tí irú ikú tó pọ̀ mọ́. Tó bá sì jẹ́ pọ́ mo sì tí ì kú, Ọlọ́run ò ní jẹ́ kọ́ mo ó kú. Ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún yín, bóyá bàbá mi sì wà tó lọ mọ́, àwa ò mọ̀, bóyá ẹ̀ṣẹ́ àjẹkó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. A mọ̀ retí lọ́sẹ̀. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Kúnlé Àfọlábí. Ẹ tẹ́ni ọdún mélòó báyìí? Mo ti lé ní 45 years. Ó dà, tó túmọ̀ sí pé ẹ mọ̀ ń tẹ́ ń ṣe dáadáa. Ọlọ́run ó ṣọ́ wa jọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Bàbá akínyìn o. Ọlọ́run ó ṣọ́ wa jọ̀sẹ̀ tó ń bọ̀.